alájọ orí ìdí pàkátà alájọ kiri dà gbogbo adájọ yìí jòjò jẹpọ níwá ẹni Ọlọ́run ní kàràkàrà ń bí nígbà bàbá wa tó síwájú lọ́sẹ̀rẹ̀ ní ìfọ́síwájú kọjá wípé ìgbà kọjá nǹkan sí bàbá mi òun bàbá wa fún yàbàtà tó ń pè ní sórí ní yàbàtà nígbà tí mo láyé ọ̀rẹ́ bàbá tó dé mi ní ọ̀rẹ́ wá dúdú mi ní àbá àbáńsán wà ní Ọlọ́run sàǹsàn ni sàǹsàn ni o tẹ́ẹ̀bù máa bí bàbá yìí tó ṣé Ibrahim ọjọ́ àbá tara á nì ọlọ́mọdé àtẹ́sẹ́rù ọdún tí ṣé Ibrahim bẹ́ẹ̀ dé sí lọ́ni wọn náà fẹ́ gbàlejò lọ́dọ̀ ẹgbẹ́ àwọn aránṣẹ́ wọn àbá kan fẹ́ gbàlejò kan bàbá mú yàbàtà àwọn oníṣọ́ ní sọ́wọ́ ó ní kó ra ọ̀rẹ́ mi nù tí wọ́n ní bọ̀ yóò di lọ́dún ayọ̀ ọ̀rẹ́ mi ara ò tó tó ọmọ tó ń sàlọ̀ ọ̀rẹ́ rẹ̀ lábí àyè tó ń sẹ́nu dá ó sọ̀rọ̀ nígbà wá di pé wọ́n dé ló wọn àbá ń lọ kí nígbà bàbá mú yàbàtà dé tó bá yàn tó lókì lẹ́yìn ẹ̀ sì ní dáàmà ẹ̀ ní ẹ̀ fún kọ́mọdáìsì ẹ̀yìn bẹ́ẹ̀ o ti pọ̀ tó wájú dé Ibrahim lọ́dún náà ó dìde ni bẹ́ẹ̀ wà lọ dìnnà bí i ọ̀rẹ́ ni àmì àwọn òbí à ọmọ tí ẹ̀ gbọ́n bí wọ́n ṣe yí nù. ìbámu yàrá tọ́lọ̀ kò ní tó. ọ̀kan nínú wọn wọ́n bàbá ká wọ́n ní rẹ̀ ṣé ọ̀dọ̀ká onípẹ́ àbá àbá àbálùmọ́kọ́ o. àwọn tí wọ́n jọ wà lọ́dọ̀ ṣéwù bàbá dáńgbá tí wọ́n jẹ́ àbáńdẹ́ o bàbá oníbẹ̀ tí a bọ̀ wá táwa ní wà ní ọ̀rẹ́ bàbá mi gidigidi lóníbẹ̀ inú lè mú wa. bàbá wa akẹ́bíṣe lágbàdì ọlọ́mọdé àyọ̀rú sí wọn. Ìmọ̀ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ bàbá ṣé ìgbàsáré àdáńgbà ni. Bàbá wa nìgbàdá mi ní òkè. Ìmọ̀ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ bàbá ṣé ìgbàsáré àdáńgbà ni. Bàbá akẹ́yìn bàbá wa káàkiri àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í bàbá kọ̀ ọ̀nà táwọn ńláńlá kó wà lọ́dọ̀ bàbá ṣé ìgbàsáré àdáńgbà. Ẹni bá sì mọ̀ ṣé ìgbàsáré àdáńgbà ó kò dá àgbà kékeré. Nígbà tó ń kú àwọn tí wọ́n ró lóde ṣé ń wù bàbá yìí bẹ́ẹ̀ bàbá tó ní ní bẹ́ẹ̀ bàbá tó ní ti bẹ́ẹ̀ àti bàbá àfáàdàwó ẹ̀gbọ́n bàbá Sàràkí. àwọn tẹ̀sán àwọn àfáàlù bàbá tí àwa wà lọ́dọ̀ wọn yìí bàbá wọn níbẹ̀ ní sẹ́kọ̀ hàn inú àbá àtẹ́sẹ̀ wọn bọ́ wájú lọ́nà tẹ̀sí tí orísun lọ́kọjá gbogbo ẹni tó bá lọ́rọ̀ bàbá mi lọ́kàn pé àfáà ńlá ni. Yusufu lọ́kọjá kìí fi bàbá onígbẹ̀yìn ṣeré. Ṣé Yusufu lọ́kọjá bàbá onígbẹ̀yìn kìí fi ṣeré rárá. Tó bá wà ní yìí, gbogbo èèyàn lọ bá ń pe àwọn Abdulhadi wa. Pọ́pọ́ ẹ̀sìn lọ́dọ̀ sẹ́wọ̀n Yusufu lọ́kọjá ẹni tí ó béèrè ní gbogbo ìlú ìdókòtò bàbá sí Abdulhadi. Ló fi kí Adébẹ́ ń jọ́ tí sẹ́wọ̀n Bànúfè àgbàbá ní tábà ni. Ṣé Bànúfè ló ní inú tọ́lọ̀ máa ń fẹ́ àwọn ẹgbẹ́ Ọlọ́run? Táwọn àfáàjà rẹ̀ ló karama wọn. Olóòwò rẹ̀ lẹ́kọ̀ọ́ fún mi kọ̀ọ̀kan ọ̀gá sọ́dà lójú wọn. Àdébí wa ń sọ fún òun ní pé àdùkú ájàdé òun tó òun ò ní fẹ́ wá nínú. Àmọ́ kò tíra ìlú méjì nígbà òun sùn. Fún ọ̀gá sùn lọ ní fún oṣù kájú. Ọwọ́ sọ fún Yéṣu kìí fún ìlọ́kọjá. Sẹ́wọ̀n yóò fún ìlọ́kọjá wá ní ìgbẹ́ ọ̀sẹ̀ wíyá àbá o, àbá mi ni yín o, orí ọ̀pá ló fi àpá ńlá ní. Ó náà bí ikú ìṣẹ́ gbàgbé ẹ̀rọ lọ́rùn. Àbájá bá bẹ̀rẹ̀ ni bèrè àpá àbí wàhálà. Onípẹ́ àwọn tó rí bí rẹ̀ lò. Olùkọ́ ń ta sẹ́wọ̀n yóò fún ìlọ́kọjá wọ̀ rẹ̀ yìí, bàbá onípẹ́ ló wá dá. Nígbà bàbá wa níbẹ̀ wá dọ́dọ̀ rẹ̀ náà, àbá àfúnni wọ́n láti òkè wọ́n ti fún mi lọ́pọ̀ rẹ̀ pé kí wọ́n bọ̀. Sẹ́yìn bàbá oníbẹ̀ yìí, ìka méjì ni wọ́n ń gbára bàbá náà tọ́lọ̀ fi sẹ́kù. Agbára èèyàn sẹ́kù bí àbá mi fi ta òun yẹn. Wọ́n dàgbà wọ pé àbá wa ń bí lánàá. Ọlọ́run ọ̀gbìn àrú àwọn tó bí.
àwọn èèyàn sì sí bẹ́ẹ̀ wọ̀nyí ni wọ́n sí tí wọ́n bá ní tí wọ́n torí ẹ̀ lọ́bẹ̀ tí ẹni tètè nínú ìdílé ọdún tẹ́wọ̀ abámi òníwá. ẹgbẹ́ wọn ti ṣe bẹ́ẹ̀ fún bàbá wọn ní bẹ́ẹ̀ ìdá méjì ni bàbá wọn ní gíláàsì ọkàn bàbá wọn ní bẹ́ẹ̀ ó pọ́n ó sì lẹ́nu ìgbà fún. wọ́n á dùn mí bàbá tó fi sínú wọn fún wa nípa ìtọ́jú bàbá àgbàgbà mi níjọ́ kan wọ́n wá ń tọ́jú bàbá wa. ó jẹ́ àfihàn kan wà tí mo máa ń wá gbàgbà wá sọ́dọ̀ wọn bí tó tún ẹgbẹ́ àwọn àgbẹ̀bí gbà fún bó ṣe tóònù wọ́n wá dùn àlájì dáadẹ́. àgbàdo wa ni àbá àwọn orí ọ̀pọ̀ orí òní o tí ọmọ pé àjọ àdúrà láti mú bàbá àgbàgbà gbogbo àmì sì fara hàn. wọ́n ń sáré sí ìkàkà láti jọ ìlú ẹ̀ nìkan wọn bá mi láti bàtà pọ̀ ńgídá ní máa ń gbà òjijì. ìwé wà ní pàbí tí ó ní wá àlágbà rẹ̀ ìjàmbá èdè èfè ní àlágbà rẹ̀ àìsùtọ̀ àbá àfẹ́fẹ́ ní ìkàkà wọ́n bá ní tíra àtẹ̀dá lè yákànà nẹ́pùsìrì yákànà gbogbo yákànà ìtàkùn wọ́n bá gbé bẹ́ẹ̀ àbá àbá ṣe bí tí àbá ní ẹ̀mí nínú èdè àsìkò nígbà tó di ọ̀gẹ̀ ìjọ àbá bá dé wọ́n abẹ́rẹ́ àwọn ọ̀gá ọba kólélé kùdé ọkọ̀lélé ìgbé aṣọ gbogbo àwọn àrẹ ti dẹ́kun àwọn ọ̀gá pé àbá àgbélé ti lélẹ̀ yìí ó ní ilé tí mo ṣe fi mo ṣe kí ni kí o fún mi owó ṣe àbí àrẹ ti gbà tó bá ń bá di ẹ̀fọ́ kọ́ńtìrà fún kọ́ńtìrà wọn tó gbogbo tó kó wà ní mo ní kó wà fún àrẹ ti dẹ́kun àwọn ọ̀gá ìta dára àájọ tàbí kọ́ wà sọ́dà pọ̀ tó ṣe jàre ẹ̀mí mímọ́ ẹ̀mí ìgbà fún. ẹlẹ́kẹ̀kì bẹ́ẹ̀ gba ọmọdé ọdún tó Mọ̀lánà sẹ́yìn Abdul Bakr Siddiq Miskin Bisa. Sẹ́yìn Miskin tá a bá fún bàbá àwọn akọ́là nǹkan tí Adamu kan pọ̀n. Gàdá ni bàbá sẹ́yìn Miskin farabalẹ̀ nìkan ọ̀mọ̀ wọn. Bàbá sí Adamu lọ́jà mọ̀ wọn. Bàbá sí Adamu ní nǹkan mẹ́ta lọ́jà wọn gbà sẹ́yìn Miskin nù láàfà. Wọ́n dà kọ́kọ́ gbà táwọn ń bẹ níbàdàn. Táwọn náà ń sáàjọ sẹ́yìn Miskin ń bẹ níbàdàn. Ó sì sí àbá. Àwọn adébẹ̀rẹ̀ ń jọ́rọ̀ ìdí ọmọ lọ́rí àwọn ajọ́ ń lọ sí bàbá sì máa ń wo ìsáájú àwọn bàbá wò ìsáájú fáwọn ọwọ́ ní àjàdá mọ́ ọdún mẹ́wàá sì sì ìjọba ó ti fún àdébí súpọ̀ ọmọ ọ̀nà àwọn àti sáwọn wà òmìnira lórí ni èmi tó dìgbà náà àwọn bá gbé eré tẹ́lẹ̀ gbé àwàdà gbé gbé àwàdà àwọn bá abẹ́kúta lọ abẹ́kúta àwọn wá débi ọlọ́run bá nàbọ̀ àwọn. Ilé àbá ń torí ìmọ̀ ìrírí bẹ́ẹ̀. Bí Ádámù nínú èèyàn tó wá rí tọ́lọ̀ wọn fi fún yàn. Ètò ìfìrí tọ́lọ̀ wọn fi fún yàn. Ó yẹ kó ní tọ́lọ̀ tí ó fi di. Fọ́másì ń jọ wá délẹ̀ tapọ̀ wá tapọ̀ àwọn ọ̀nà tó ní. Wọ́n lè jìnnà àwọn ọmọdé ti kéwù. Yé máa gbọ́dọ̀ bá wa yín sì máa kọ́. Ẹlẹ́kẹ̀ẹ́ta náà ti gbà fún ibà fà mí. Ọ̀dọ̀ àwọn ọmọ wa àwọn gbọ́ pé àwọn kú làwọn wá lọ sí èkó àbá àwọn ní àbújá tó lọ ti dákẹ́ àmọ́ dọ̀dọ̀ náà ni oníjà lọ àwọn làwọn tẹ̀lé ṣe Miskin wọ́n ní àwọn àti báyà ti délé ìdájú bíi tàwọn wọ́n wá sọ̀rọ̀ báwọn ní mọ́tò pé ajá dáwọn ìrọ̀ nàrà àgbàdo àyà mi wọ́n lọ́wọ́ ní ìyá àdó sí yàrá lọ́dọ̀ wá tó kú mọ́ àwọn sọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ fáwọn tó sọ̀rọ̀ báwo ni adé ló wà ní àbá ẹ lọ kí àwọn ará ilé pé wọn kú sùkúrù wa látàgé látàrẹ àwọn àpò àbúrò bàbá sàràbò ń lọ gbé àti wọn wà lẹ́wọ̀n àlọrẹ àwọn sísọ lójú ìyá àwọn rí pé wájú eré ìdìbò àwọn tí a gbọ́ pé àwọn ti àwọn tó àwọn abúlé bẹ kàn tàbí àwọn padà wọn. kí á lọ bọ̀ wá ibi wọn bẹ̀rẹ̀ abẹ́ abúlé wọn náà wọn kọ́ wà ní gbogbo ìlú àwọn báyìí ìsàgbà ìdúró àwọn ọmọ àwọn ìgbà yẹn báyìí lè yá kan àwọn ìdí báyìí pé àtẹ̀lé ti dé. Allahu akbar. Ayakumullah. Allahu ta'ala. ó ní ìdí ẹran ti dé àwọn bá jáde ó ní ọjọ́ bá ń sọ̀rọ̀ ní bí ìṣẹ́jú kan sí méjì ìyára tó ti dùn padà àwọn ní àfáàní rẹ̀. sẹ́mi skíìmù yẹn ìfúnpẹ́ fọmọ ìgbà tí wọ́n wá last àwọn wà lórí wọ́n wá lọ́dọ̀ bàbá àgbẹ̀rẹ̀ gbòòrò àgbà ọlọ́run kò rí yìí wọn àtẹ̀lé wọn lọ wọ́n kó bàbá àgbà jùlọ mọ̀ tán wọ́n máa kó lọ́rọ̀ bàbá àgbà jùlọ mọ̀ wọ́n ní yàtọ̀ ọ̀rẹ́ mi nítorí bàbá yìí wọn tọ̀ sí àgbẹ̀rẹ̀ àwọn àtẹ̀lé wọn wá pàtì títí èmi tí wọ́n rán ní pé lọ́kọ̀ fún àgbà pé ìbẹ́ńtà
wọ́n wá wọlé bẹ́ẹ̀ bá sì mọ bàbá sí ọ̀tọ̀ ọ̀dùn wọ́n wà lórí ibi báyìí ni mọ̀túbọ̀ ọlọ́run ni orígun náà wà báyìí wọ́n wà lórí ibi báyìí ló sẹ̀rẹ̀ àmà ló sẹ̀rẹ̀ àmà wọ́n ní ta ni wọ́n ní ṣúlẹ̀ wọ́n ní ṣúlẹ̀ wọ́n ní bàbá rẹ̀ ń bọ̀ wọn lọ́wọ́ wà tó wà ní wọn ní ọ̀rọ̀ tó rí mọ́ni àgbà ẹ̀ ló lé wọ́n sì mọ bàbá sí wọ́n wà ń ta ni ẹ̀mí bàbá lẹ́kẹ̀ẹ́ dìrò ọba dìde nínú pàtó wọn ọba bẹ́ẹ̀ni lórí gbogbo ra wọn. kàyí bàbá àsọjà ń lọ lóko bẹ́ẹ̀ni lẹ́tẹ̀ẹ̀dá 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 báwo àbúrò títí wọn á tẹ̀lé wa dé gbogbo bẹ́ẹ̀ni ìṣùtọ́ wà títí wọn wá ń rọ sẹ́yìn ọkọ̀ àrùn sẹ́yìn fún àrùn tán ẹ̀ máa wọ ẹni tí ń bẹ́ẹ̀ni fún ìyànà òde ọwọ́ agbó ọtẹ́gbẹ́ ibi tí bàbá wà báyìí wọn ni àbá bọ́ọ̀bá ti dé òkè kọ́ ọ̀tẹ̀ náà nítorí ọ̀tẹ̀ ọlọ́run ti dé. òun lórí bàbá òní bàbá oníkẹ́mi ọjọ́ ti lọ. ìwé ìyàtọ̀ ààbò málẹ̀mù. èèmù bí bàbá òun ṣe jẹ́nu bí wọ́n ṣe rí wọn lọ fà sẹ́yìn wọn fi yí báyìí tẹ̀sẹ̀ òbí dání wọn ọlọ́run tẹ̀ wọn. ọwọ́ láti bá wọn kàn án. ọ̀rọ̀ àlùbáyé ọ̀pọ̀ ayà kan náà ni mo fẹ́ lò. بعد بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا ربي إن قومي ربي أوزعني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك عبادك الصالحين عبد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. aya àṣìṣe wọn ní ànábì ṣe sáfúwá tí àbùkùránì ṣe tó lọ́dọ̀ ànábì bí a bá kàtà tó bá kàtírà tó bá máa ìta ànábì gbólé lórí ìtọ́ dààmú ànábì àbùkùránì ní ìṣọ̀kalẹ̀ ìta àwọn gbé ká lónìí ẹlòmíì máa yẹ ẹlòmíì máa yẹ kò dé fún ànábì rọrùn tí wàá yí ká fẹ́ sọ̀kalẹ̀ fún ànábì ànábì yìí fọ́ọ̀mù ni ló kó bá ṣe wà yìí sẹ́fẹ̀ ẹ̀dùn pé nìkan ní nítorí ọ̀rọ̀ ọlọ́run ní ibi títí ti wá omi yẹn bí ṣe ń sọ̀kalẹ̀ fún bí ìgbà tí olú bá sọ̀kalẹ̀ sára aláboyún tí ó ti fún tí ó ti pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bẹ́ẹ̀ dà Kùránì wọn ṣe ànẹ́fà Muhammad sallallahu alaihi wa sallam Kùránì gbà nírọ̀rùn. ó wà wò wàhálà tó ń ṣe pé òun tó gbà wàhálà tó ń ṣe pé òun tó kójọ wàhálà tó ń ṣe kí wọ́n tó fi ṣiṣẹ́ ọwọ́ àti tẹ́kọ̀ ọ̀dọ́ ọlọ́run àyà kan òun mọ́ abẹ́rẹ́ ànẹ́bí wọn sọ yìí. اتخذوا هذا القرآن مهجورا. àwọn ọmọ mo ní ìgbà ìkéré wọ́n yẹ lódì màdúrà wọ́n yẹ àlùkò lódì àwọn àbá aládébẹ̀ wọ́n bá wọn wọ́n báwo láti ní àlùkò lódì báwo ni wọ́n ti bẹ́ẹ̀ àlùkò lódì wọ́n náà ní ẹ̀mí àlùkò yẹn lódì wọ́n yẹ lódì pẹ̀lú yí pé àjírù kíláàtì. ọ̀fẹ́ kàmá wọ́n bá àlùkò àlùkò lódì ìṣòro ẹ̀kan lọ́dún wọn àtàlùkò àlùkò máa ń pàdé náà rẹ̀ àwọn bàbá tá a wí yìí ní ìṣòro oníkanú àrùkọ́ni yìí náà wọ́n máa ké sáá àrùkọ́ni yìí náà wọ́n máa kà ó ní wọ́n yàn ló di kíkà fún ọ̀bẹ ká àrùkọ́ni mọ́ ìyẹn àrùkọ́ni ló di kíkà lónìí àdáwò fi dé pé
bẹ́ẹ̀ wá bọ́ tó lọ́sàdúrà fún lónìí ẹ̀rọ wọn mọ̀ pé ẹ̀ lọ́nà mi ìtọ́já. Ajiru kirati. Ìdí wọn ò ṣe fẹ́ kà má bẹ́ẹ̀ ni wọn ò rí pápára wà níbẹ̀ láti fi bẹ lọ́hùn lórí nǹkan tó ṣe. Ọ̀run ọ̀fẹ́ kà má. Ajiru sàmì. Ìyàwó yìí. Ìyàwó yìí ẹni pé wọn fẹ́ gbọ́ sétí má. Gbogbo orí fóònù àwọn ọmọ ní ìsìn oríkorí ló tún rẹ̀. Kò sí ìtọ́jà lóòdù àlùkùránì sórí ẹ̀ tí ń gbọ́ yóò fi ha. Ó ní wọn fẹ́ kà má ẹgbẹ́ ìkejì ẹ̀ lórí pé wọn fẹ́ gbọ́ mọ́ bí a bá pẹ́ àlùkùránì bẹ́ẹ̀ tó fẹ́ adáfẹ́ wo nìkan tó dùn. Òun làwọn wà títí máa ń jìyà lé àwọn olórin tí ń gbádùn. Ọba kọ olórin ní ìṣe ìjọba kéré ní ìṣe 15 mílíọ̀nù. Lọ́gbà ó lè lè túnbọ̀ wá. Bọ̀fọ́ tẹ́ ẹ̀nà fún tọ́ba débẹ̀ pé ìpọ̀ wọ ẹgbẹ́ wá ṣeré 15 mílíọ̀nù náírà. Yóò sì fi owó sókè ní ọlọ́ ẹ̀dọ̀ nínú. Irú sí mọ́. Yóò sì fi owó sókè yóò sì lọ dé. Ó ní láti ká tó lórí ń kí ìtọ́jú gálẹ́. Allahu akbar. Tó bá yí àwọn kó lórí gálẹ́ nìkan ní tọ́rọ wọn. Bọ́bá kàwé wọ́n sí ní ìsìn àrà ó ti ń tẹ́bi ìyàrá lápẹ̀rẹ̀ ẹ̀yẹ́kẹ̀ ó tutù wọ́n lọ bọ́ọ̀lù. Ó ní wọn ò fẹ́ gbọ́ ọmọ olóbi méjì. Ajiru tafahumi wa tadabburi. Wọ́n tàdà bóòlù. Wọ́n fẹ́ dàgbọ́ yé àlùkùránì kí wọ́n sì ronú síké tí àlùkùránì wí òun ni gbogbo pọ́bẹ́mù tá a ní láyé lónìí. Etí wọ́n rí ní 9 lèmi rí ní 6 kankan náà lọ́dún sọ. Àmọ́ ìròrí sí ká gbọ́ yé kó yé wa ń fa wàhálà ọlẹ́dẹ̀ kẹta nu. Ajiru li si shifa ibi. Anábìrin wọn fẹ́ bá àlùkùránì ṣe òsàn mọ́. Anábìrin ní ẹlòdì tí ìwé wọ̀nyí ìkan náà ní tí àlọ́ fáyín ẹlòdì lò. Anábìrin ti sọ fún wa yìí pé Sàtẹ̀kùnù fi dànù. Àmọ́ tó bá dìbẹ̀ yá yé wa ló dìde. Wọ́n ní pọ̀ tó ń bá lọ tọ́ ẹ̀ wà nù sọ̀rọ̀ tó ga ẹ̀ wà nù pọ́blẹ́mù. Kulitu famali makhraju min ya Rasulallahi. Àwọn ọ̀sán wá bí ànábì wọ́n ní màrìmárẹ̀ ìwọ́n tó ọmọ pé wà náà bọ̀. Kí lọ́nà àbáyọ tó bá dàdúgbò wàhálà wọn kí ni ọ̀nà àbáyọ dàdúgbò nù pọ́blẹ́mù yìí. Faqala rasulu kitabullahi. Àwọn tó dáhùn yìí pé ẹ̀wọ̀n àbáyọ ti bá sí ná ọ̀nà àbáyọ ni kitabullahi. Fi nabawu ma qablakum. Ìwé yìí lọ́rọ̀ bá yín, ó ní kò ní pé fíì. Nabawu man qablakum. Làbárí àkóṣíwájú yìí lọ mbẹ́. Wa kabaru man ba'dakum. Àwọn ìpàdé yìí bẹ́ẹ̀ ọ̀bá ti máa ọ̀bẹ̀ bẹ̀ kó sí bó ṣe lè wọ́n ké láyé. Ọ̀rọ̀ àwọn tó ti jọ́nà àwọn tó ti kọjá. Ojúlówó ni ìtàn ń bẹ́ẹ̀ mẹ́. Ojúlówó ni ìtàn ń bẹ́ẹ̀ mẹ́. Ọjọ́lágbára ni ìtàn ń bẹ́ẹ̀ mẹ́. Ọjọ́lówó ni ìtàn ń bẹ́ẹ̀ mẹ́. Ọjọ́láṣẹ ni ìtàn ń bẹ́ẹ̀ mẹ́. Àwọn tó lóore tí wọ́n ṣe kú àtàtì olóore tó lọ parẹ́. Ànábì nílẹ̀ àbára àkókò ọba bẹ́ẹ̀. Àlùkùránì wọn máa sọnù jíjà àlùkùránì ìkàtí ìdílójú ànábì àlùkùránì ti sọ ọkàdé wípé ìkàtà yọ ṣẹlẹ̀ pílẹ̀nì ọba ànábì láyé náà. Ẹ̀sìn ni àmọ́ àlùkùránì ti jẹ́ kí wọ́n mọ̀ wípé pílẹ̀nì ọ̀wá. Wàásì bínnásì bílẹ̀ àdìyàtú gàrújàlá ala kulli damirin yàtì nàmì. Kábàlù máa ma dàgbò. Pílẹ̀nì ọba aláyé àmọ́ tí wọ́n jẹ́ àmà pé pílẹ̀nì ọ̀wá àlùkùránì ti sọ fún wa pé pílẹ̀nì. Ala kulli damirin. Ó náwọn èèyàn máa lọ ó ní ọ̀gá ẹ̀rọ láti pè wọ́n máa wá mọ́kà o. Àmọ́ kó àlákùlù dọ̀mìrì. Nínú ọ̀nà tí wọ́n gbà wá ni pé wọ́n máa wá àlákùlù dọ̀mìrì nǹkan tí wọ́n máa kó nǹkan sínú. Kí ní kò nǹkan sínú láì tí ò ní? Ìjọba àlùkùránì ni. Tíráktọ̀ sí láyà nẹ́bí àlùkùránì ní sọ̀rọ̀ tíráktọ̀ kalẹ̀. Ó ní fámùsùn. Fàmùsùn bí bàdà dìbì àwà kúlú mi rìsíkì wà ilé nùsù. Wàlẹ̀dí ìjà lọ́làkùnrin náà àrùdọ̀dà lúlá. Bí ọwọ́ ká máa fi tulẹ̀ ọwọ́ kọ́ inú mùjísà àlùkùránì ni. Mùjísà rẹ̀ ni. Kábàlù máa ma Òun bá dàgbò. fún akọ́ kan
tóun fi gbà sílámù nínú àwọn ọ̀jọ̀gbọ́n láyé kí ló mú gbà sílámù ayé àkànnú mú gbà sílámù òun fèsì táàsì ni òun kà ń fèsì táàsì tó bá padà wá kan náà bá àzáàkù àyìn ti sọ yí pé ilẹ̀ òun àti sẹ́mà wọ́n pè ní. wọ́n ti kàn bá pàtàkì náà ó máa. Títà rẹ̀ ní akẹ́kọ̀ọ́ tó ti lọ, ó ní àbáyà tó síwájú. Ọba wa ló wà bá àdàkọ̀ wà kúkú wà bẹ́ẹ̀ náà kó. Ọba ní ara yín, ànábì ní dánbẹ́. Wọ́n fọ́sílù lè ìsàbìlẹ̀ házìlì. Ọmọdé lọ́rọ̀ tó yí ni ọ̀rọ̀ agbára ni kì í sọ̀rọ̀ ẹ̀yẹ́ bá lù kúrọ̀ ní. Máa ń tàrà kàwú mi jàmbárì nǹkan sọmọ wọn. Nínú àwọn mọ̀tòwọ́tò àwọn kọ́ńtínà ọlọ́run ní ìmú jẹ́jẹ́jẹ́jẹ́. Wà má ní bùtàgálí àdìyà bí gèrì yádọ̀là wúlọ́. Ọmọ lọ sí ìdí nǹkan ní ìtọ́yàtọ̀ àlùkùrọ̀ ní ọlọ́run ní ó dùn. Wà wá abúlúlá ìlmẹ̀tì. Á ní iye oko ní ọlọ́run ọba tó yí ni. Wà wá tìkírù làkì. Nínú ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ni ànábì òun ọ̀rọ̀ ìlú ọlọ́run ni. Wà wá siratul mustaqim. Ìjọba tó tọ̀. Wà wà lẹ́dí láyé sí gùbí àwa. Kọjá òun níwé ka tí wò lù. Òun níwé ka tó wà fẹ́ náà bàlùbáyé nìkan ni. Wàlá dókítà límù bí ilẹ̀ ara. Kápá àlùkùránì. Wàlá tàní tàbí súbí ilẹ̀ alísùnù. Àlùbáyé ni. Alẹ́ alísùnù. Èyí tí wà ti padé ẹ̀. Àbá wa ń sọ yí pé orin lòún wá kọ. Tí wọ́n sọ fún ọmọ níwò níwò. Máa ka àlùkùránì rẹ̀ náà lójú. Sáì kọ̀ ọmọ gbọ́. Sáì kọ̀ ọmọ orí pẹ̀lú ẹ̀. Kó o sì tíráyì. Kọ́dá tí pé ọmọ àfíṣe òsàn gbogbo tó bá bọ̀ àwọn bàbá wọn lánàá nílẹ̀ yìí gbogbo tó bá báyọ̀ láyé àǹfààní. Àwọn bàbá tó dé àwọn àjọ tá à ń jọ ń bẹ láyé tá à ń lọ lé kéwú. Àǹfààní wọn ti já tètè máa rírì rẹ̀ wọ́n ifá lóúnjẹ. Bàbá yẹn dáwọ́ lọ́wọ́ tá a bá ń lọ fẹ́rú dá àyájọ àwọn àyájọ ìwọ orúkọ ìṣòro kéwú. Sáàbì jẹ́ ìwé ìwọ ọ̀rẹ́ wa. Ó ní àwọn lọ. Táyọ̀ bí wọ́n mọ̀ ló jẹ ibẹ̀. Wọ́n á jẹ́ ọ̀nà àbá àyè tí ìdàgbà ṣe. Aláàjì ní máa ń pa àlùwà, máa ń dẹ́kun jẹ́ ń pa. Nígbà tá a dé tó ti padà lága àṣeyàwó, tó aláàjì ní wọn náà ti tó yàtọ̀ àpòlùsì. Wọ́n á rúbọ̀ àlùwà. Máa lọ tó sọ́ọ̀tù Mọ́ríàmù. Sọ́ọ̀tù Mọ́ríàmù máa ti kọ̀ kan lásùbà. Nígbà tí mẹ́ta. Wà á wo ìfẹ́ táwọn èèyàn máa ń gbé oúnjẹ tó tutù kò kò sílẹ̀ òbí bàbá àti ìkọ́lé máa ké mọ́lẹ́ wọ́n máa bó oúnjẹ tó tutù. Àǹfààní wọn sọ fún akóyè ní sọ́kọ́ àdúgbò ìka. Àǹfààní ni nígbà tá a dàgbà ká wàá lè kéwú wọn wá sí àmà pọ́n. Àyájọ́ wa ni wọ́n kọ́ àná wa. Bàbá mi fún wa yẹn àyájọ́ aṣọ àtẹ́lẹ́jọ́ aṣọ. Síbúdà tàbí láyọ̀ mọ́ni àtẹ́lẹ́ mi náà láyé síbúdà tá wà lánàá lọ wá bí dúró òun yóò máa lọ sí. Wọ́n máa bọ̀ lásọ ni. Àǹfààní ni wọ́n ti ṣe bó ìwò ìsagbọ́wọ́ nǹkan wọn ní sọ́rọ́sà gbogbo nǹkan bá lè bá tẹ́. Innamal Qur'anu yahdi lakum wa huwa yahdi lakum da'akum wa huwa yahdi lakum da'akum al-mawla lakum dinakum. Àwọn ọmọ yẹn ẹ̀sẹ̀ sí ní àwọn o. Liyuqimu ba'dakum atharakum. Liyuqimu ba'dakum atharakum. Bẹ́ẹ̀ àwọn ọmọ. Innamal Qur'anu yahdi lakum. Ànábì àkókò ìdí sọ̀kalẹ̀ sínú. Sọ̀rọ̀ lọ́tọ̀ bá sì tó fi lọ́mọ lọ́wọ́ tọ̀jọ́ lọ́wọ́ ọmọ tó ọba ti dìlífọ̀ ọmọ fọlọ́wọ́ èso ọgbà o. Tètè dìlífọ̀ ọmọ yẹn fọlọ́wọ́. Ànábì gba ẹ̀yà ànábì àkókò adé sọ̀rọ̀ àkókò adé tó tọ́kọ́ lọ́dọ̀ ọlọ́run ó ní kó fẹ́ kó bẹ́ẹ̀. Ọba pa ọmọ rẹ̀ jọ nítorí wọn sọ fún àwọn ọmọ yìí pé. Mọ́tàbùnú tàbí bá dì í. Ẹ̀sìn ti bá súná. Bọ́ọ̀lù. Àmùkún tó ṣúwádà ibi agbára kú bẹ̀lì máa kú ìsìnkọ́ lálíbàdì mọ́tàbùnú tàbí bàdì kọlù nábùdú ìlàgà. Ẹ̀sìn ti bá súná gbogbo ẹ̀yọ́ máa ní. Wọ́n là ní ṣe kankan. Nábùdú ìlàgà. Ọlọ́run ọba rẹ̀ tó ń sìn darí tó ń sìn nù. Ó ní sọ fọ́mọ bí ó ṣeré kò ní ṣe é. Ìwọ ni ọmọ ṣeré lójú ẹ̀. Ó ní sọ fọ́mọ pé kó máa sin lọ́hùn kò ní sìn. Yóò ní pé wọ́n náà ń sin lọ́hùn. Wọ́n àdátọ̀ wọn ọmọ lọ́tí.
yóò mọ̀ mú jù ọ lọ. Ìwọ̀n àbátọ̀ ọmọ mọ̀sáyé yóò má lè yẹn jù ọ lọ. Nítorí màlẹ́ bá rí tó ń ṣe ni ó ṣe. Qalu na'budu ilahaka wa ilaha abaika. Nínú ilé wọn àwọn ẹ̀sìn ti di rẹ̀. Wọ́n lọ́nà ọgbà tí wọ́n sì ká àríkèsí. Àti ọlọ́run ká bàbá ńlá rẹ̀ sí. Ibrahim. Kàfù ọlọ́run bá ti Ibrahim sí. Wa Ismaila. Wa Ishaqa. Ilahan wahida wa nahnu lahu muslimun. Ọmọ Mùsùlùmí tó máa fi bàbá nípa yìí kí tó fi sẹ́kù ní pé kò fi nǹkan kan àwọn ọmọ o. Lẹ́yìn ọlọ́run, bàbá tó bí mi, ó kú ọ̀nà tí wọ́n kú. Owó tó wá nílé òfin wọn ha. Ọ̀rọ̀ ẹ̀jẹ̀ wa ní ẹgbẹ́ mi sàrà ni, ó ní mo fẹ́ ṣe sàrà. Ó wá ha ògùn owó tán. Nínú ọ̀sùn wa látọ̀ pé ìmọ̀ fún ọdún wọn á dé lọ lẹ́jọ́ náà. Ó kò tó la. Wọ́n á dé lọ lẹ́jọ́ àwọn àìsàn ní paradíà. Wọ́n á fún ọ ní ọ̀dọ̀ bàbá ilé kíní lọ́ba ń fi wá, wọ́n dá gbé fún. Ọwọ́ àdìjọ́ kejì, wọ́n á ní wọ́n bá àrẹ lọ sójú àwọn àrẹ lọ. Wọ́n wà gbé pààrọ̀ nígbà tó dùn ní wọ́n jáde wọ́n bá ọ̀nà bá wà wà àbọ̀ kan wá. Wọ́n wá mú wàrà ìdàpọ̀ tútù. Wọ́n bá àrẹ lọ wọ́n pẹ̀lú wọ́n ti sàrà. Àyájọ́ wọn àwọn bí wọ́n bí àrẹ ti yé fún ní yàrá. Ó ní mo fọ bí Ibrahim ti fa àwọn ọmọ rẹ̀ lọ́lọ́ lọ́wọ́ mo fa àwọn ọmọ mi lọ́lọ́ lọ́wọ́ ni. Allahu akbar, Allahu akbar. Ìyá lọ́lọ́ lọ́wọ́. Ìdúró lẹ́wọ̀ ń lọ, ó lè tí bẹ́ẹ̀ bí ká àmọ́ fún ọlọ́rọ̀ lọ́wọ́. Tí ìgbà ti sílẹ̀ mọ́ ọlọ́run bàbá àmójútó wọn. Olóbi òní. Tó ọdún tí bàbá yìí dìlí fún àwọn ọmọ fún, tí ọba ti dìlí fún ọmọ fọlọ́ yóò dà padà fún. Ó bá bàbá tí wọ́n ti òkó yìí. Wọ́n ti ga láyé o. Ẹ̀sìn lọ́jẹ́ wọn sẹ́kù lọ́jẹ́ wọn máa rálẹ̀ fẹ́ sí i. Ẹnu ní owó ní ìránṣẹ́ tó ní wá. Olùmọ̀sọ lọ́dún tàbí ìgbẹ̀ta. Ibi ká lè ṣe ilẹ̀ yìí lẹ bí o. Ìta àbámu o. Abọ́rò òṣèlú ni o. Òṣèlú ọ̀gbọ̀dọ̀ bẹ jíjẹ. Ẹbí mi kẹ́ ẹ jẹ́ ká gbé lókè òṣèlú. Òun ní òògùn dáadáa sẹ́kù mímu wa. Gbogbo ẹ̀ tọ́nà ti nà ró. Ọlọ́mọdé yẹ gbogbo yìí. Fàájà wọlé bá wa. Àájú wa olódodo. Àjọ wọlé dodo. Jáyé àní. Gbogbo yẹ yìí. Gbogbo yẹ yìí. Wọlé bá wa. Wọlé bá wa. Tọ́lá mi yẹ kọ́ wálé. Ọmọ yẹ kọ́ wálé àbúkù. Ọmọ yẹ wà ní Mahama. Ọmọ yẹ wà ní Fúlàní Báríkà. Fúlàní Báríkà. Apàdílé yìí rẹ̀. Àbájá tó wá. Onípẹ̀. Ọlọ́ngẹ̀wà. Ọlọ́ngẹ̀wà. Ọlọ́yọ́nusí wa. Ọlọ́yàmí wa. Ayatul Kursi. Ọmọlé wàlé máa Suratul Fatiha. Gbogbo àpàsánátì wa. Gbogbo àpàsánátì wa. Ọjà làwọn yẹn wọ̀ kọ́. Wọ́n ti jẹ́ kúrò yìí. Gbogbo àìsàn burúkú. Gbogbo àìsàn burúkú ti jà káàkiri ayé. Wọ́n jọ mọ́ lọ́dẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan yìí. Wọ́n má kàwá náà o. Ní ìlàbì. Àwọn sẹ́fà sáàpọ̀ lọ́sùn. Nàbẹ́yìn nàkà. أمتنا مدار وصلنا مدار اللهم أرسل خيرا آمين كفاية في رزق السياسة في البلد آمين توبة هذا المطلق توبة هذا المطلق على السلام والإنسان قياس الفضل والإنسان بلا مدار والأيام آمين وصلنا وصلنا الله مدرنا في قلوب المؤمنين ضمت لا من يأتي لا سنون السنة آمين من غير غشة وعمل وصدقنا وفتح أمرين آمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل الباطل يا كل خير وخير ولك قد ذكرت الناس الميلاد المسلمين المسلمين وأنا بدانا وأنا بدانا حسبك الله ومن تباكم ولا حول ولا قوة إلا بالله أجل أخذت المؤمن أجل أبن من يجب إلا بينك سبحان ربك